الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. ọpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. A tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti Ọlọ́run tí a tọrọ kó mọ lórí Ànábì nìkan, mọ bá wọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀, kó tún mọ bá gbogbo àwọn tó máa ń tọ ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam títí ìrọ̀lẹ́ al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi tírà at-Tawhid al-Muyassar tí a ń ṣàlàyé fúnra wa. A ti bá àlàyé náà dé ewé 72. Pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala, a gbé àlàyé náà ní ojú ewé 73 ní òní. Ọlọ́run subhanahu wa ta'ala kó jẹ́ kí ó ṣe wá láǹfààní ní ayé wa ní àti ní al-qiyamah wa. Níbi tí afá ti ń sọ̀rọ̀ nípa ìran ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì tí afá ní at-tawassul. At-tawassul rèé, èdè Lárúbáwá ni. Èyí tí a mọ̀ bẹ́ẹ̀ nínú èdè Yorùbá, òun náà ni kí èèyàn fi nǹkan ṣe àtẹ̀gùn. Èyí táwa ń sọ níbẹ̀ náà ni kí èèyàn fi nǹkan ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, òun ni wọ́n ń pè ní at-tawassul. Àfáà wọ́n ṣe máa ń sọ fún wa pé wọ́n máa ṣàlàyé rẹ̀ fún wa, kí ni ìtumọ̀ rẹ̀ nínú èdè, torí èdè Lárúbáwá ni, kí ni wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ nínú èdè. Àfáà ní pé ta'rifuhu lughatan, kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá? Òun náà ni minal wasila, òun náà ni kí nǹkan jẹ́ okùnfà. Wa hiya fil asl, eléyìí náà sì ni ní ìpìlẹ̀, tó ń túmọ̀ sí pé alwasila, kí nǹkan jẹ́ okùnfà, òun ló jẹ́ ìpìlẹ̀ fún at-tawassul, kéèyàn fi nǹkan ṣe àtẹ̀gùn àbí okùnfà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala. Àfáà ní ma yutawassal bihi ila shay'in wa yutaqarrabu bihi. Ìtumọ̀ rẹ̀ nínú èdè, òun náà ni nǹkan tá ma yutawassal bihi ila shay'in, òun náà ni nǹkan tá a fi máa ń ṣe okùnfà lọ sí ibi lọ́dọ̀ nǹkan, wa yutaqarrabu bihi, tá a sì máa ń lò láti fi ṣe okùnfà lọ súnmọ́ síbi nǹkan tí a bá fẹ́. Istilahan, àfáà wa ní kí wá ní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà oní àlàyé tó máa ń ṣàlàyé nǹkan. Àfáà wa ní pé hiya ittikhadhu sababin mashru'in yuqarrabu ila Allah subhanahu wa ta'ala, yuqarrabu bihi ila Allah subhanahu wa ta'ala. Àfáà ní pé nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà lálá nínú àlàyé, òun náà ni ittikhadhu sabab, òun náà ni kéèyàn mú nǹkan ní sábàbí mashru' tó jẹ́ sí wípé ó tíṣẹ́ rí Allah kalẹ̀ fún wa, yuqarrabu ila Allah subhanahu wa ta'ala, tó jẹ́ sí wípé ó máa ń ṣe okùnfà, ó máa ń súnmọ́, ó máa ń sún èèyàn mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Eléyìí òun nìkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ní ọ̀dọ̀ àwọn àfáà oní àlàyé, tó ń sọ pé istilahan. Àfáà wa tẹ̀síwájú, wọ́n sọ wípé aqsamuhu, wá rí kéèyàn fi nǹkan ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala, ta sọ fún wa qisman, ó pín sí ọ̀nà méjì. Tawassulun mashru', òun náà ni tawassulu, ìmú nǹkan ní àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala, tó yẹ sí pé tíṣẹ́ rí Allah kalẹ̀ fún wa, tó fààyè rẹ̀ gbà wá. Ẹlẹ́ẹ̀kejì, tawassulun mamnu', òun náà ni kéèyàn fi nǹkan ṣe àtẹ̀gùn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, tó yẹ sí pé nǹkan tá fi ń ṣàtẹ̀gùn yìí, ṣẹ̀ríà kọ̀ fún wa láti máa fi ṣe àtẹ̀gùn. Àfáà wa tẹ̀síwájú, wọ́n ní at-tawassulul mashru', wá rí ìmú nǹkan ní àtẹ̀gùn lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, tó yẹ pé ṣẹ̀ríà Allah kalẹ̀, tó gbà wá láàyè, thalathatu anwa', mẹ́ta ló pín sí. Alákọ̀ọ́kọ́ ń bẹ at-tawassul bismin min asma'illahi subhanahu wa ta'ala aw sifatin min sifati. Wá rí nínú àwọn ìpín alákọ̀ọ́kọ́, nínú àwọn ìpín ìmú nǹkan ní àtẹ̀gùn sọ́dọ̀ subhanahu wa ta'ala sí pé ṣẹ̀ríà Allah kalẹ̀ fún wa pa lè ṣe, òun náà ni ká fi orúkọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, àbí ká fi
ìkan nínú àwọn ìròyìn rẹ̀ ká fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nítumọ̀ pé gẹ́gẹ́ bí wàá ṣe nǹkan Allah subhanahu wa ta'ala ọba tó ẹ́ tí kò máa ń ṣe àrísìkí ni ká máa ní pé ya Razzaqu irzuqni ìwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìwọ tó wọ́n lọ́ba alárísìkí irzuqni kí nìyẹn ò rọ̀ mí ní ọ̀rọ̀ àbí àwọn kan nínú àwọn ìròyìn rẹ̀ náà ni ká wá lò ó láti máa fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Àbí ká sọ pé ìwọ ọlọ́run ọba ìwọ tó yẹ sí pé ìwọ náà lọ́ba tí ó jẹ́ ọba alárísìkí tó yẹ sí pé ìwọ náà ló la rísìkí lọ́dọ̀ mọ́ṣá wọlá pọ̀ lọ́ba alárísìkí kò ṣe kí nìyẹn o kò rọ̀ mí ní ọ̀rọ̀. àwọn rí i pé eléyìí náà à ń fi àtẹ̀gùn orúkọ ọlọ́run ọba pé òun lọ́ba alárísìkí a fi ń ṣe àtẹ̀gùn rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. nínú rẹ̀ nínú àwọn abala ìwà àtẹ̀gùn tó yẹ sí pé ṣẹ̀rí aláàkalẹ̀ ó dọ̀ aláyé rẹ̀ òun náà ni àtawassul bi amalin salihin qama bihi ad-da'i òun náà ni ká ṣe kí nìyẹn o ká fi iṣẹ́ olóore tí a ṣe kí a fi ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. eléyìí nínú àwọn nǹkan tí ṣẹ̀rí aláàkalẹ̀ fún wa pa lè fi wọn ṣe àtẹ̀gùn ni eléyìí sì wà ẹ̀rí rẹ̀ wà nínú al-Qur'an bẹ́ẹ̀ lẹ̀rí rẹ̀ náà wà nínú sunnah Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí kí ẹ sọ wípé ọlọ́run ọba wọlá ìmánì mi tí mo ní sí ọlọ́run ọba torí kéèyàn ní ìmánì sọ́lọ́run subhanahu wa ta'ala min amalin salih nínú àwọn iṣẹ́ olóore ni káwá ní kí ìwọ ọlọ́run ọba ò wọlá iṣẹ́ olóore mi tí wọlá ìmánì mi tí mo ní fi ṣe fi sí àlùjánnà àbí kò fi ṣe nǹkan báyìí fún mi eléyìí nínú àwọn nǹkan tí ṣẹ̀rí àgbà wa láyè pa lè ṣe ni láì fi ṣe àtẹ̀gùn. ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀ òun náà ni àtawassul bi du'a'i rajulin salihin hayy òun náà ni kéèyàn ṣe àtẹ̀gùn pẹ̀lú àdúrà ẹni tó jẹ́ ẹni ire tó yẹ sí pé ó ṣì ń bẹ láyé tó ṣe ká máa lọ síbi sàárè ẹni tó ti kú ká máa ní kí ìwọ tó wà nù sàárè yìí bá mi bí ọlọ́run ọba ṣùgbọ́n ẹni tó wà láyé tá a wá rí pé ẹni ire lẹni yìí tá a wá lọ bá pé bá mi bí ọlọ́run ọba subhanahu wa ta'ala mo rí pé ẹni ire ní ẹ bá ń ṣàdúà bá mi ṣe àdúà láti jẹ́ sí pé kéèyàn lò ó pé bó ṣe pé yẹ pé ẹni ire ni káwá ní kó ṣàdúà fún wa eléyìí kò sí aburú ń bẹ nínú àwọn abala ìfikàn ṣe àtẹ̀gùn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ṣẹ̀rí alákalẹ̀ fún wa ni. ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtawassulul mamnu' òun náà ni ìfikàn ṣe àtẹ̀gùn tó yẹ sí pé ó sì jẹ́ nǹkan tí ṣẹ̀rí àti ṣọ́ wa lára fún tó ṣe pé ó kọ̀ fún wa láti máa fi ṣe àtẹ̀gùn. àfọwọ́ ni wọ́n tawassul bi ghayri umuri thalathati al-madhkura òun náà ni ká fi nǹkan ṣe àtẹ̀gùn tó yàtọ̀ sáwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a ti dáwó kọ fún wa níbi at-tawassulul mashru' yẹn àwọn nǹkan mẹ́ta tó àwọn nǹkan tó wà yàtọ̀ àwọn mẹ́ta tá a kà fún wa yẹn nínú àwọn abala ìkì nǹkan ṣe àtẹ̀gùn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ṣẹ̀ríà ò gbà wá láàyè ni gẹ́gẹ́ bí àtàwásólú ila Allah subhanahu wa ta'ala bi haqqin aw bi ja'il ashkhas gẹ́gẹ́ bí kéèyàn ṣe àtẹ̀gùn sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pẹ̀lú ipò ẹnìkan níwájú ọlọ́run ọba àbí ẹ̀tọ́ ẹnìkan níwájú ọlọ́run ọba gẹ́gẹ́ bí tó gbajúmọ̀ nínú ilẹ̀ wa nílẹ̀ Yorùbá tamara rẹ̀ táwọn sọ wípé ọlọ́run ọba wọlá ṣéwù lágbájá wọlá ẹni ire lágbájá wọlá lágbájá ṣe nǹkan báyìí fún mi eléyìí nínú àwọn ìfinkan ṣe àtẹ̀gùn tí ó lẹ́tọ̀ọ́ ká máa ṣe nínú ṣẹ̀ríà Ọlọ́run bá subhanahu wa ta'ala ni eléyìí ó sì yẹ ká kíyèsí torí náà nǹkan tó gbajúmọ̀ ní àwùjọ wa ni. eléyìí nínú ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ òun náà ni ad-du'a'u wan-nudhuru lil-awliya'i was-salihin òun náà ni kéèyàn máa jẹ́ sí pé kéèyàn máa fi àdúrà kéèyàn máa ṣe àdúrà fún kéèyàn máa dájú àdúrà àti ìmọ̀ ṣe an-nudhuru ìmọ̀ ṣe ìlérí pé ìkẹrẹ báyìí pẹ̀lú wípé a fi ń ṣe fún àwọn tá a rí ní ẹni ire ni àbá ń ṣe fún àwọn ẹni tán jẹ́ tá à ń rí pàǹpẹ ní àwọn àwòlíyáwò ni àbá ń pè wọ́n ní àwọn wàlíyù ọlọ́run ọba ni káwa máa ṣe àdúrà ká máa dájú àdúrà wa kọ wọ́n látàrí pé a rí wọn wípé àdúrà tá a bá ti dájú kọ wọ́n àwọn ni wọ́n bá wa ṣe kí nìyẹn o ni wọ́n bá wa dìlíva rẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí rèé nínú àwọn abala tó yẹ ká gbìyànjú láti jìnnà sí ni tí ò lẹ́tọ̀ọ́ tí sì máa ń ṣe ọ́ ni lọ tó sì máa ń kóyàn lọ síbi ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala. abala nínú àwọn abala ìran
ìmọ̀ ṣe àtẹ̀gùn tó yẹ sí pé kò lẹ́tọ̀ọ́ òun náà ni azabuhu li arwahil awliyai wal uqufu hawla quburihim, òun náà ni ká máa dú nǹkan fún àwọn fún ẹ̀mí àwọn ẹni tó jẹ́ àwọn wàlíyù tá a mọ̀ kí wàlíyù ni wọ́n ní, àbẹ́ni tó yẹ sí pé àmọ́ náà ni ká máa wá dú nǹkan látàrí pé a dú nǹkan apà nǹkan fún wọn látàrí pé a fẹ́ rí ní ìwé kan jẹ́ sí pé àwọn náà bá dìlífà àdúrà wa sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wal uqufu hawla quburihim, àbá wa lọ dúró síbi sàárè wọn náà ni àwa ń rọ kíríkà rẹ̀, àbá ń ṣàdúrà ń bẹ̀ náà látàrí pé à ń fi wọ́n ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Eléyìí nínú àwọn abala tí ò bá mú ní tó yẹ ká gbìyànjú láti jìnnà sí. Àwọn nǹkan mẹ́ta a ṣe kà fún wa tó jẹ́ sí pé ó tako àwọn nǹkan mẹ́ta tó ti síwájú yìí, a rí pé nǹkan tó gbajúmọ̀ nílẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ káàrọ̀-o-jíire wa yìí ni, tó sì jẹ́ sí pé ó yẹ ká gbìyànjú ká jìnnà sí, tí ò lẹ́tọ̀ọ́. Tá fẹ́ ṣàdúrà, tá fẹ́ ṣe àtẹ̀gùn, ká ṣe àtẹ̀gùn pẹ̀lú orúkọ Ọlọ́run ọba, àbí ká ṣe àtẹ̀gùn pẹ̀lú iṣẹ́ olóore tí a ṣe, àbí ká ṣe àtẹ̀gùn pẹ̀lú ẹni tó wà láyé tá a rí pẹ́ ni ire tá wá ní kí ìwọ ẹni yìí bá wa bẹ Ọlọ́run ọba. Eléyìí ni àlàyé ráńpẹ́ gẹ́gẹ́ bá yìí mọ́ sọ fún wa pé àlàyé tá a máa ń ṣe lórí tírà yìí àlàyé tí ò ní gùn púpọ̀ jù ni, tí ó sì ní kúrú léyìí tí ó ta àbùkù bá. Allah subhanahu wa ta'ala èyí tí a sọ yìí kọ́lọ́ yẹ kó ṣe wá láǹfààní ní ayé ni àti ní al-qiyama. Subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.